a ní Àlàbá jókòó sábẹ́ igi àgbáàrín kan, ayé ń lọ ọmọ lára. Ó bẹ̀rẹ̀ sí í ronú. Ibi tó ti ń ronú yìí ló ti bẹ̀rẹ̀ sí í gbọ́ yérèrè pàrè, yérèrè pàrè, yérèrè pàrè. Àlàbá rí ìyá oníyéré. Ó rántí bí Sàmínù ti ṣe níjọ́ àná tó gba owó lọ́wọ́ ìyá ẹlẹ́pà láì tiẹ̀ ṣe pé bóyá ó fún ìyá ní kọ́bọ̀ kan mòóso. Òun náà lọ síbẹ̀, èrò ti bòyá. Làlàbá náà ń sọ ẹ bá mẹ́pà tèmi náà. Ìyá ta ẹ̀pà fún Àlàbá. Lẹ́yìn tó ta ẹ̀pà fún Àlàbá, Àlàbá ní kó fò ní ṣéǹjì. Èló ló fún mi? Àlàbá lèmi ti fún ọ lówó o. Ọmọ ìbá mówó mi o. Àlàbá ní mo fẹ́ gba ṣéǹjì ní ṣéǹjì owó mi tó kù. Bí ìyá ẹlẹ́pà ṣe pariwo lèrè làwọn èèyàn bú Àlàbá, wọ́n lù bíi kó kú. Àlàbá gan-an inú ẹ̀ ń dùn bí wọ́n ti ń lù ní, toró wù pé kóun ó tiẹ̀ kú gan, pé ikú yájẹ̀sín gbogbo eléyìí tó ń ṣe nílé ayé yìí kò tiẹ̀ bọ́ sójú ẹ̀. Àlàbá bẹ̀rẹ̀ sí í jìyà mọ́pọ̀nmọ́pọ́n mọ́ ètè. Bẹ́ẹ̀ ni bàbá kan dé. Bàbá ìdúró lọ́ọ̀kan tó ti ń wòran wọn tẹ́lẹ̀, ó wá súnmọ́ wọn. Ṣé àìsí alàgàtà lèèyàn méjì fi jà lájàkú? Ó bá bi ìyá ẹlẹ́pà kí ló ṣẹlẹ̀. Ìyá bá ní bàbá òde ẹ̀wù, Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rálákò wá bá o. Jẹ́jẹ́ mi ni mò ń kiri ẹ̀pà mi ní kíní jàgùdà yìí kẹ́pà kọ́bọ̀ méjì tí ò fún mi lówó. Mo sanwó fún ọ, mo sanwó fún ọ, ó lè mo sanwó fún ọ. Eyín ni ní Àlàbá ní ń ké. Bàbá ìwà rẹ́rìn-ín, ó ti mọ irú àparùtù tí Àlàbá fẹ́ ṣe. Bàbá òde ẹ̀wù ní ó ti dá ìyá ẹlẹ́pà ó fi ṣe ó sùn ní o tó fi kínra jẹ́ kọ́mọ ẹ̀ ó máa lọ. Àlàbá kò ń bẹ̀. Ibi tí Àlàbá ti ń lọ, ó bẹ̀rẹ̀ sí í lọ, ẹsẹ̀ rẹ̀ ń wọ́lẹ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í pariwo olè olè olè. Bẹ́ẹ̀ ni Àlàbá ṣe kú òun bẹ̀ pẹ̀lú ìtìjú. Ìgbà tó wá ń lọ ni bàbá òde ẹ̀wù wá pé ó wá sọ fún ní orí ẹ̀fẹ́ lónìí, ìwọ ò lè ṣèpátá, ìwọ fẹ́ ṣèpátá o ò mọ̀ pátá ṣe, o ò mọ̀já gbé omi ìjàkadì kaná. Bí o bá débẹ̀ lẹ́ẹ̀kan ni o bá mọ̀ ọ́ tì lónìí. Àlàbá ò mọ bí òun ìbá ṣe dáhùn. Òde ẹ̀wù béèrè ọmọ ta ni ọ́? Ó gbá Àlàbá ní àwọn ìbéèrè. Lẹ́yìn tó béèrè àwọn ìbéèrè, Àlàbá dáhùn bó ṣe yẹ kó òun fún lésì pé òun ṣe ọmọ ọ̀dọ́ ni, wípé òun fọ́ àwo ni wọ́n ṣe lé òun. Òde ẹ̀wù ní èló ni à ń san fún ọ ní náírà 8. Òde ẹ̀wù ní náírà 8 péré. Bóyá oúnjẹ ráúráú kan lásán báyìí ni wọ́n dẹ̀ ń fún ọ jẹ o. Ìyẹn ni wọ́n máa ń fìyà jẹ òun gan ni, tó jẹ́ pé ìyàwó ọ̀gá òun yóò ní kóun rugirugi ọrùn wọ òun àbí láfẹjọ́sùn yóò ṣàbàbù mọ́. Àlàbá ṣe eléyìí, ó ṣe àbùmọ́ lọ́jọ́ náà. Òde ẹ̀wù ní bó bá sì alẹ́ wá mọ gbélé mi ni o, ìbá dà lọ kó àwọn ẹrù ẹ wá bó bá mọ̀ pé ó máa gbélé ọ̀dọ̀ mi. Àlàbá ní kò láìfí o. Bí Àlàbá ṣe di ọmọ ọ̀dọ̀ òde ẹ̀wù rèé. Ó wá sọ fún Àlàbá pé òun ó fi sí ibi iṣẹ́. Ó fi Àlàbá síbi iṣẹ́ lọ́dọ̀ Adékúnlé, níbi tí Àlàbá ti ń kọ́ iṣẹ́ mẹkáníìkì, iṣẹ́ atọ́kọ̀ṣe. Àlàbá sì ń ṣiṣẹ́ rẹ̀ dáadáa. Àmọ́ nígbà tó dọjọ́ kan, Àlàbá bẹ̀rẹ̀ sí rí i pé àwọn ìrìn òde ẹ̀wù ó pakasọ bíi kóun ti tilẹ̀kùn lálẹ́ kó di àárọ̀ ọjọ́ kejì kó di ẹ̀wù ti wà nínú yàrá. Yóò ya Àlàbá lẹ́nu. Àmọ́ kí ló kàn án? Àbí ẹni tí ń tọ́jú ẹni tó fúnni nílé ọ̀fẹ́ gbé, tá ń jẹun tí ò sí wàhálà, ó tún fi ní sẹ́nu kọ́ṣẹ́. Kò sí wàhálà mọ́. Ó fi Àlàbá sẹ́nu kọ́ṣẹ́. Àlàbá bẹ̀rẹ̀ sí í gbádùn. Ọkàn rẹ̀ ń balẹ̀. Bó ti ń kọ́ṣẹ́ yìí ó tún fojú sí ìwé kíkà díẹ̀díẹ̀ kó lè sọ Gẹ̀ẹ́sì níwọ̀nba kí ó sì lè kọ̀wé sílẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì. Ó ṣe èyí fún nǹkan bí ọdún 3 gbáko. Ọ̀gá Àlàbá tó jẹ́ Adékúnlé aláìlera èèyàn ni. Òní ẹ̀fọ́rí, ọ̀la òtútù ni ó ń ṣe é. Bí kò sì fi di ọjọ́ 4 lọ sí ilé ìwòsàn, yóò fi ọjọ́ bíi 5 lọ. Àìsàn kọ́ ìgbẹ́ gan ló ń dà á láàmú. Ó ló ń fa àárẹ̀ sí lára lójoojúmọ́. Àwọn kan tiẹ̀ sọ pé ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ wọn ló ní ń bàjá. Ẹ mọ̀ pé kò sí nǹkan tá yóò ní sọ. Ọlọ́run mọ́ fi àìsàn ṣe wá, kò ní fi ṣe mí, kò ní fi ṣe yín. Bí Àlàbá bá ń lọ nílé láàárọ̀, òde ẹ̀wù á fún lówó oúnjẹ. Àlàbá wà lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ní gáráèjì ọ̀nà Ìbàdàn títí wọn ó fi ṣíwọ́ ń rọ̀lẹ́. Á tún padà sílé lọ́dọ̀ òde ẹ̀wù. Bẹ́ẹ̀ ni Àlàbá ń ṣe. Ọjọ́ mìíràn tiẹ̀ wà, Àlàbá ò ní fojú kan òde ẹ̀wù.
rárá tí ò ní fojú kàn án tó jẹ́ pé yóò kàn dálẹ̀ ní orí ni àbí láàárọ̀ ọjọ́ kejì ni ó tó fojú kan bàbá. Àlàbá gbájúmọ́ iṣẹ́ tí ó yàn láàyò ó gbájúmọ́ṣẹ́ tiẹ̀. Nígbà tó wá dọjọ́ kan nírọ̀lẹ́ ọjọ́ kan ó ti bi iṣẹ́ dé, ó jókòó sílé, ó bomi ó wẹ̀ lóun nìkan, kò sí nǹkan tí yóò tiẹ̀ tún ṣe. Ló wò títí pé èwo lèyìn ó wàá mú ṣe báyìí, bóyá kóun ó bẹ̀rẹ̀ sínú jígí, ó ti yarun, ó má kìsà aṣọ kan, ó bẹ̀rẹ̀ sínú jígí nínú ilé. Ibi tí ó ti bẹ̀rẹ̀ sí nù ló ti ṣàkíyèsí pé àwọn nǹkan tó wà lára ògiri ó fa alúmánáàkì kan, ibi tí ó ti fà á eléyìí fàṣó. Àlàbá rí i pé àwọn nǹkan ń bẹ ní ẹ̀yìn àwọn kinní yìí tó jẹ́ pé èèyàn ò ní mọ̀ pé ó wà ń bẹ̀. Owó àtàwọn oríṣiríṣi nǹkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀, náírà owó tó jẹ́ náírà 10 tuntun tí wọ́n dì ní ìdìndí tí ẹnikẹ́ni ò tiẹ̀ tí ì járí. Àlàbá bẹ̀rẹ̀ sí wò kí leléyìí, àṣé bàbá yìí ó tiẹ̀ nírú nǹkan báyìí sílé, bí ó bá ṣí àpótí mìíràn á sọ ìdérí rẹ̀ sílẹ̀ nítorí ohun tó bá rí ń bẹ̀. Àlàbá bẹ̀rẹ̀ sí wò àwọn yàrá tún bẹ́ẹ̀ ń bẹ̀, kí ni ò tiẹ̀ rí tán. Oògùn dókítà olóyìnbó tí a ń pè májèlé tẹ́ni tí ò bá ní ìwé àṣẹ ò gbọ́dọ̀ ní lọ́wọ́, tábà igbó, ọtí fàyàwọ́, sìgá tí ò ní ìwé ìrìnnà wọ̀lú, ìbọn àgbélẹ̀rọ, ẹ̀rọ tí wọ́n fi tẹwọ́ alumọ, àtoríṣiríṣi irinṣẹ́ tí àwọn olè lò láti fọ́lé, láti dáná àti láti ṣàwọn èèyàn léṣe. Gbogbo eléyìí àwọn kọ́kọ́rọ́ lóríṣiríṣi. Àlàbá wá ṣẹ̀ṣẹ̀ rí pé ọ̀nà tí bàbá yìí máa ń gbà wọlé leléyìí, toró rí ibi wíńdò kan tó jẹ́ pé béèyàn bá ti fa okùn tínrín láti ta, èèyàn ó kàn sí wíńdò láti ta ni téèyàn ó wọnú ilé. Àlàbá parí gbogbo iṣẹ́ ìwádìí yìí, òdì ẹ̀wù òde o, àṣírí òdì ẹ̀wù ti tú sí òun lọ́wọ́. Ó jẹun ó sùn, ó bẹ̀rẹ̀ sí wò ó ní ó kúkú sàn kóun ó farabalẹ̀ kóun máa kọ́ iṣẹ́ tí òun kọ́ lọ, toró kọ́kọ́ rò pé àbí kóun ó sá lọ ni. Ó dìde lórí ẹní, gbogbo nǹkan wọ̀nyí ṣe ní ààhin. Nígbà tó di àárọ̀ ọjọ́ kejì, òdì ẹ̀wù ti dé, kò tiẹ̀ tún ya Àlàbá lẹ́nu mọ́ wípé òdì ẹ̀wù tiẹ̀ ti pé bóyá ń wọlé lóru àbí nǹkan kan. Ó wá pé ó ló ti tó bí ọjọ́ mélòó kan, ó ló ti ń lo bí ọdún mélòó kan lọ́dọ̀ mi báyìí, pé mo sì ti ń fura sí ọ, mo ti dọ́dọ̀ ọ̀gá rẹ̀. Wọ́n sọ pé ọmọ tó lákínkanjú ni ọ́, nǹkan tó wàá ṣe fún mi báyìí, èmi náà mo fẹ́ kó o fojú sáwọn iṣẹ́ tèmi náà ń ṣe. Àlàbá dọ̀bálẹ̀, ó ní tó bá ti di ọ̀la, ó ní tó bá ti débi iṣẹ́ kó o sọ fún ọ̀gá pé o fẹ́ débi kan, pé mo fẹ́ rán ọ níṣẹ́. Nígbà tí Àlàbá délé, bàbá gbé àpótí ru Àlàbá. Àwọn nǹkan tó wà nínú àpótí yìí, aago ìsomọ́wọ́, bàtà ọmọdé, ìbọ̀sẹ̀ ọmọdé, ṣéènì, góòlù ọrùn obìnrin, yaríìnì, ìgò lọ́fíńdà, agolo àtíkè, iyùn, ṣẹ́gi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àlàbá níṣẹ́ à ń kiri rẹ̀ lọ ni. Bàbá ní kó má fúnra ẹ̀ ní wàhálà ṣe pé nǹkan táwọn ò fi ṣe òun ò fi hàn. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ gbẹ́rù o, wọ́n bẹ̀rẹ̀ sí lọ, wọ́n wọ mọ́tò. Àlàbá ti bọ́ aṣọ mẹkáníìkì sílẹ̀. Nígbà tí wọ́n wọ takisí dé ọjà Ògúnṣùà, wọ́n dé ọjà Ògúnṣùà ní Mọdákẹ́kẹ́. Ọjà pa késekése. Àlàbá ń wò pé ọjà Ògúnṣùà ló ti pa kẹsẹ̀ yìí ní Mọdákẹ́kẹ́ tí ò séèyàn ń bẹ̀. Ó yẹ kíbẹ̀ ọmọ owó gùdùgùdù. Bàbá ní máa wo títì tí òun wò lọ́ọ̀kan yìí tó lọ sọ́nà títì ńlá lọ́nà Oǹdó. Ó ní ó rí àwọn ilé aládàágbé kan tí wọ́n kọ́ kalẹ̀ nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́. Ó ní máa kà wọ́n ní méní méjì títí ó fi dé ẹ̀kẹrìnlá. Ó ní yà síwájú ẹ̀kẹrìnlá kó o kanlẹ̀kùn bí wọ́n bá ti dá ọ lóhùn, ìwọ ṣáà wọlé. Kó o sọ fún wọn pé mọ́mì ní kó o gbé ọjà ẹ̀ wá, pé wọ́n ní kó o wá fi hàn mọ́mì. Nǹkan tó wàá ṣe gangan ni pé wo yàrá tí àwọn ọmọ bá ti jáde, wo yàrá tí baálé ilé bá ti jáde, wo yàrá tí ìyá ilé bá ti jáde, wo àwọn wíńdò àtàwọn nǹkan tó jẹ́ pé wọ́n ṣe sójú wíńdò irin wọn gan wọ̀n gan nítorí àwọn atiláwí. Gbogbo bẹ̀ ni kó wò, wo bí wíńdò yìí ṣe jìnnà sílẹ̀ tó, wo lẹ̀kùn tó lọ sọ́nà ẹ̀kúnlé lábàjáde yọ sí yàrá àdáná. Gbogbo ẹ̀ ni kó fojú inú wò. Ẹ̀wẹ̀ mọ́jáde ìnàpẹ̀nu. Àlàbá lọ wo gbogbo eléyìí. Lẹ́yìn tó wò tán, ó padà dé ó sọ fódì ẹ̀wù. Inú òdì ẹ̀wù dùn, ẹ̀rín hàn lójú ẹ̀. Àlàbá wá pé bàbá, ṣé wọn ó padà gbọ́jà ẹ̀ wá ni? Òdì ẹ̀wù ní o ṣeun ọmọ ajé. Ó ní ṣùgbọ́n kì í ṣe ọjà gan ni mo fẹ́ kó o tà lọ́hùn. Ó ní mọ́ tiẹ̀ fúnra rẹ̀ ní mọ́ ṣèyọnu. Ó ní bóyá gan ni wọn ó tiẹ̀ tún lè ra ọjà kankan mọ́ nígbà tí ó bá fi dilẹ̀ ọ̀la mọ́.
wọ́n wọ takisí padà lọ sílé wọn ní Mọ́kọ́lá. Òdìẹ̀wù tún sùn sórí ibùsùn. ńgbà tó pẹ́ tílẹ̀ fẹ́ ṣú báyìí ó bá Òdìẹ̀wù níbi tó gbé ń dira tó ń ta oògùn oríṣiríṣi mọ́ra pẹ̀lú tírà òǹdè ìfúnpá tó ń fọṣẹ dúdú bọ́jú tí ń pọ̀fọ̀ tí ń sin ara ẹ̀ nígbẹ́rẹ́ tí ń jatare lẹ́nu nàmùnàmù. Àlàbá ń wòran lásán ni kò lè fọhùn alánú fọhùn báyìí òun náà ṣáàkúkú ní ti pẹ́pẹ́yẹ títí Òdìẹ̀wù fi gbé ẹ̀wù wọ̀. Àlàbá ọ̀dún pínpín òdì ni ó wọ ẹ̀wù náà kọjú rẹ̀ sẹ́yìn ẹnìkan fọwọ́ tọ́ fèrèsé láti ta. Òdìẹ̀wù dá lóhùn authority ó wọlé. ńgbà authority wọlé Òdìẹ̀wù ní bò ní ó ní ṣíṣe ti ṣe pé gbogbo wọn ti jáde wọn ti lọ wo ẹgbẹ́ orí olókun ní Arùbíìdì. ó ní bàbá wọn alára gan ló wa mọ́tò àtìyá àtọmọ gbogbo wọn ní ọjọ́ lọ. bí wọ́n ti ń ṣe léyìí lọ́wọ́ bí wọ́n ṣe jáde léléyìí kí wọ́n tó lọ Fọ̀ràwáì dé authority Fọ̀ràwáì Òdìẹ̀wù wọ́n jáde nílé wọ́n lọ jalè. ńgbà t'Àlàbá ó débi iṣẹ́ lọ́jọ́ kejì ó gbọ́ pé àwọn olè ti kólé akọ̀wé kan lọ́nà Oǹdó. àrí ìgbọ́dọ̀ wí àmọ́ ṣe hùn. Àlàbá dákẹ́ kò lè sọ nǹkan kan. ńgbà tún ṣe sáà lẹ́yìn bíi oṣù 3 sí 4 Òdìẹ̀wù tún pé Àlàbá sáà lọ́la ó gbààyè lọ́dọ̀ ọ̀gá ẹ̀ níbi iṣẹ́ o. ó sọ fún pé èmi ẹ̀ fẹ́ tún lọ síbì kan. àbíkú àmọ́ ṣàkọ́pàjẹ́ àjẹ́. Àlàbá ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ajédé kì í jẹ ẹyọ kan kó sinmi. òun náà sì tún bẹ̀rẹ̀ ó tún bá wọn lọ sí ilé dókítà kan. bẹ́ẹ̀ wọ́n tún fọ́ lé dókítà yìí. Àlàbá bẹ̀rẹ̀ sí í ṣe léyìí. òun ni wọ́n wá fi ń rán tó yẹ pé a máa lọ ṣe iṣẹ́ yìí lójoojúmọ́. Àlàbá sì lọ ṣamí ńgbò bá ṣamí dé àwọn atiláwí àlọ́ fọ́lé lálẹ́. bẹ́ẹ̀ làlàbá náà ló jingiri òun náà ti á mọṣẹ́ dáadáa. àmọ́ lọ́jọ́ kan o ní nǹkan kan ṣẹlẹ̀. kí ni nǹkan tó ṣẹlẹ̀ yìí? wọ́n sáré wá pé Àlàbá níbi iṣẹ́ wọ́n ní ara Òdìẹ̀wù ò yá. Àlàbá délé Òdìẹ̀wù wà nílé ìwòsàn bẹ́ẹ̀ l'Òdìẹ̀wù ní ìnira bá wọ́n ló ti bẹ̀rẹ̀ sí lọ sílé ìgbọ̀nsẹ̀ lóru mọ́jú t'Àlàbá gò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ló ń yírapo ló sọ fún Àlàbá ipe kí k'Àlàbá ó tiẹ̀ tó délé k'Àlàbá ó tó lọ bá làlàbá ti yalé pé kóun kó àwọn owó. ìgbà t'Àlàbá ó délé kò bá kọ́bọ̀ kò bá gbogbo ẹrù òfin nínú yàrá Òdìẹ̀wù mọ́. ó lọ sílé ìwòsàn bẹ́ẹ̀ l'Òdìẹ̀wù ń mí pókanpókan ló sọ fún pé Àlàbá bá mi tọ́jú ilé mi o kó o tọ́jú ilé mi o mo ti rò pé bóyá yóò pẹ́ ni mo ti rò pé tí nǹkan bá pẹ́ wọn ó lè lọ sílùú wa wọn ó fi ọ́ sílẹ̀ kí wọ́n máa gbádùn kó o máa lo ilé mi ṣùgbọ́n báyìí ibi tó ti ń sọ ilé lọ́wọ́ Àlàbá bá mi tọ́jú ilé mi o bá mi tọ́jú ilé. bẹ́ẹ̀ ni Òdìẹ̀wù ló gbẹ̀mí mì. Òdìẹ̀wù kú. Àlàbá wá jáde ó dúró tì ó jókòó tì ó lọ sílé wọn ní Mọ́kọ́lá kò rí nǹkan kan níbẹ̀ ju kọ́bọ̀ 7. kí ni ó wàá fi kọ́bọ̀ 7 ṣe? ọjọ́ mélòó ni ó fi ná tán? orí ìrònú yìí ló wà ní nọ́ọ̀sì kan fi fọwọ́ tọ́. Àlàbá jáde aṣerere rere ò gbé ní àtúnṣekàṣekà ìkà náà ò tún gbé èèyàn. Ọlọ́run ó wá rò pé Ọlọ́run fi ikú Òdìẹ̀wù ó fi bóun láṣìírí ni torí òun ò ní lè jalè mọ́. kò sígbà tíṣẹ́ olè tó jẹ́ iṣẹ́ ọmọlúàbí tẹ́lẹ̀tẹ́lẹ̀. òjò ló dé ta kẹ́yẹlé pọ̀ má dìyẹ òjò náà ló sì dá yìí. síbẹ̀síbẹ̀ abẹ̀bẹ̀ Àlàbá ṣáà tún fi ibi pẹlẹbẹ rẹ̀ lélẹ̀ ni bí ti ṣe látẹ̀yìnwá. ó sọ̀jìká ó jáde nílé ìwòsàn lọ́nà Iléṣà ó ń lọ kò tilẹ̀ mọbi tí ń lọ. ó tún dé di igi àgbáàrin ìjọ́sí ó rántí ọjọ́ gbogbo rẹ̀ wá dàbí àná lójú ẹ̀. ó tún fojú inú wò ya oníyéré ó ń fọkàn ro bí ọ̀rọ̀ ọjọ́ náà ṣe sọ òun di ọmọ ọ̀dọ̀ Òdìẹ̀wù tó ń ṣe òun bí ọmọ. ìyá ẹlẹ́pà kankan wá kiri lónìí pẹlẹbẹ bí abẹ̀bẹ̀ ṣùgbọ́n tẹ̀kan yìí yàtọ̀ díẹ̀ kò kúkú jẹ́ ibi pẹlẹbẹ tán pátápátá. ó fi ibi igun díẹ̀ kùn. Òdìẹ̀wù ló kù. ibi iṣẹ́ tó fi òun sí kò kú. ẹ̀kọ́ tí òun kọ́ níbi iṣẹ́ náà kò tíì kú. iṣẹ́ ṣáà lo oògùn ìṣẹ́. iṣẹ́ lo oògùn ìṣẹ́. Àlàbá wá gbájúmọ́ iṣẹ́ yìí dáadáa. ó ń kọ́ iṣẹ́ yìí. bẹ́ẹ̀ náà ní Fọ̀ràwáì àti authority àwọn èèyàn Òdìẹ̀wù wọn yé èṣù rìnrìn wọn a máa lọ sọ́dọ̀ ẹ̀ bó o ní o ṣe á tún darapọ̀ mọ́ wa kó o tún bá wa ṣiṣẹ́ díẹ̀ bóyá ó sì ẹ̀ lè kówó jọ kó o rí fi máa ṣe àwọn nǹkan kan. Àlàbá kì í dá wọn lóhùn toró ti pinnu nínú ọkàn ẹ̀ pé òun ò ní bá wọn yà sídìí iṣẹ́ olè mọ́ láéláé. Àlàbá bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tí Àlàbá wá ń ṣe ló fojú sí o
bí kọ́kọ́rọ́ mọ́tò bá sọnù àgàgà inú àlàbá máa dùn sí ni bí ilẹ̀kùn ọkọ̀ bá tí ò ṣeé ṣí tí ọwọ́ àlàbá bá tẹ̀ lọ́wọ́ kan ní ó ṣí. àlàbá bẹ̀rẹ̀ sí í ṣe léyìí ó bẹ̀rẹ̀ sí í kọ́ iṣẹ́ ẹ̀. ó dọjọ́ kan ló lọ bọ́gà ọ̀gá èmi fẹ́ fírì o. àlàbá ìwọ fẹ́ fírì bí ò bá pé ọdún 6 gbáko ò ní lè lọ o. àlàbá ní ó ti di ọdún 5 àtoṣù 4 báyìí. ọ̀gá ní ó tún lo oṣù 8 kún o. àlàbá ní sùúrù ìtàdógún kúkú ń bọ̀ wá kọ̀la bó pẹ́ títí. àlàbá tún ṣe léyìí lẹ́yìn tó tún yá àlàbá tún lọ padà bá pé ọ̀gá mo tún fẹ́ fírì. ọ̀gá lòun ó tún fi kún. àlàbá tún wò títí ọjọ́ mélòó lẹ́ẹ̀tún fi kún ó ní oṣù 3. àlàbá tún gbà ó tún fi kún. lẹ́yìn tí wọ́n wá fẹ́ ṣe ìyọ̀ǹda gbogbo èrò ti pé àlàbá go mọ̀ pé àwọn èèyàn ó tiẹ̀ wá ṣùgbà òun àwọn èèyàn pọ̀ ń bẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe léyìí ní tẹ̀tẹ́ ni wọ́n fa Adékúnlé débẹ̀ torí àìlera ara ẹ̀. Adékúnlé ọ̀gá àlàbá ó kù sáátá báyìí kó gba àdúrà fún àlàbá ní ọjọ́ ìyọ̀ǹda ló bá bẹ̀rẹ̀ sí í ṣépè èpè ńláńlá èpè ragajiragaji àwọn kọ́ ń bọ́ kí èpè ní fún àlàbá. gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wò pé èpè ní aláyé ìṣe àdúrà díẹ̀ èpè díẹ̀ ló ń jáde lẹ́nu ọ̀gá. wọ́n bá sọ fún un ló bá lóun tiẹ̀ mọ̀ pé pè gan lòun tiẹ̀ ń ṣe. ó bá ló dáa kóun ó gbàdúrà. ibi tó ti ń gbàdúrà báyìí ibẹ̀ ní kọ́ burúkú kan báyìí ti gbé bẹ́ẹ̀ ló ṣubú lulẹ̀ ìwé ngàgà. Adékúnlé gbọ̀nà ọ̀run lọ bí ìgbà tó gun lé àwọn èèyàn ní ń sá lọ. ẹlòmíì ò tiẹ̀ dó mú fìlà ojú òrírù èyí rí akàndẹ́rù bọ́ lọ́rọ̀ ni kò sí nǹkan tójú òrírì ṣùgbọ́n nǹkan ju nǹkan lọ. gẹ̀gẹ́ yàtọ̀ sí gògóńgò bẹ́ẹ̀ ni ẹ̀tẹ̀ ó yàtọ̀ sí làpálàpá. gbogbo wọn sá lọ